yóò ajá tó mọ̀ kíra wa bí aróko tì sí náà ní kẹjẹ́ ká fàbọ̀ sí. Ààrò mẹ́ta àtọ̀run wá látọwọ́ ọ̀gá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyí Ògúnníran ó náà là ń kà lọ́wọ́. Orí kẹta ni mo sì lérí pàtì tẹ̀ síwájú tẹ́lẹ̀. Àkọlé ti mẹ́mbẹ̀ bí bàbá rẹ̀ bá mú gbó kí wọ́n náà mú gbòòrò. Bí bàbá rẹ̀ bá mú gbó kí wọ́n náà mú gbòòrò. Ẹ wá nǹkan fìdílé ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kó tó di pé jáde kó ń bẹ̀ bákan náà. Ẹ̀bẹ̀ ni o ń wọ̀ sákọ́ o bẹ́ẹ̀ ni ń wọ̀ ságídí bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ gbìyànjú láti filẹ̀ láti farabalẹ̀ wò ẹ má skip ẹ̀ bẹ́ẹ̀ bá ti skip ẹ̀ kò sàǹfààní kankan fún mi Ọlọ́run ràn yín lọ́wọ́. Bí bàbá rẹ̀ bá mú gbó ìwọ náà mú gbòòrò. Bàbá Àdìó ti la oko fún àwọn ọmọ rẹ̀ ọkùnrin kí wọ́n lè bá a máa fi oko ríro ìrọ̀lẹ́ tàbí oko alẹ́ sin ara wọn. Nípa bẹ́ẹ̀ òwúrọ̀ nìkan ni wọ́n fi ń sin bàbá wọn. Ẹni tó bá ń fẹ́ kí oko tí bàbá rẹ̀ là fún jáde dáadáa kí àwọn èèyàn sì máa sọ̀rọ̀ rẹ̀ ní rere gbọ́dọ̀ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ tó bẹ́ẹ̀ tí yóò fi ráàyè mójútó oko tiẹ̀ náà tí yóò fi lè jáde dáradára. Àdìó kìí ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ ẹni tó ti ń fi taratara àti tọkàntọkàn ṣiṣẹ́ bàbá rẹ̀ yóò àlèṣe ti ara rẹ̀ lójú àmì bí a kì í tan rẹ̀ ní jẹ káríre. Àdìó gbin kòkó obì àti kọfí sórí ilẹ̀ náà lọ́dọ̀ iléeṣẹ́ ìjọba ń bí ẹ̀ka tí ń mójútó ọ̀rọ̀ ohun ọ̀gbìn ní tí wọ́n ń pè ní àwọn alágírékè ló ti ra àwọn irúgbìn kòkó àwọn pẹ̀lú ló sì fún nímọ̀ràn bí yóò ṣe gbìn wọ́n àti bí yóò ṣe máa tọ́jú wọn. Kòkó tí Àdìó lọ́yè bákan náà ni obì àti kọfí rẹ̀ ṣe dáradára. Kò pẹ́ oko Àdìó di owó láàrin àwọn ènìyàn tí wọ́n mọ oko náà. Bákan náà ni àwọn ọbàkan Àdìó dáko tiwọn. Alágbàṣe ni ẹlòmíràn gbà láti ṣe tirẹ̀, ẹlòmíràn fi àárò gbígbà ṣe tiẹ̀, ẹlòmíràn ò tirẹ̀ fi ọwọ́ kan tirẹ̀. Ó ní ohun ọ̀sàgbẹ̀ iṣẹ́ ọwọ́ lòún fẹ́ kọ́ kódà láyé nǹkan ọmọ ìyá Àdìó náà yọ̀lẹ̀ bíi iṣó kò tiẹ̀ dé bí oko tí bàbá rẹ̀ là fún ní tirẹ̀. Òun fẹ́ràn láti máa ṣe fáàrí kó máa lọ sóde kó sì máa bá àwọn obìnrin lé dàpárá sá. Ọ̀rọ̀ sísọ la rí òun sí bíi kọ̀rú kó tún wá fẹ́ràn ijó rẹ́kọ̀dù. Lẹ́yìn ọdún bíi mélòó kan kòkó Àdìó wọlé èso. Àdìó náà ń ká kòkó gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ẹlòmíràn tí ó múra iṣẹ́ díẹ̀ nínú àwọn ọbàkan rẹ̀ ní kòkó tiẹ̀ náà dára ṣùgbọ́n bí aláìdá náà ni nítorí oko náà kò rí ìtọ́jú tó. Ní àkókò yìí ìyàwó Àdìó ti tó gbé wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe lórí rẹ̀ gẹ́gẹ́ bí àṣà ní sùúrọ́kà ni wọ́n fẹ́. Owó ń bẹ lọ́wọ́ wọn ní àkókò yìí nítorí pé kì í ṣe pé nǹkan oko dáa nìkan bí ó ṣe pé ó tún tà. Nítorí náà ẹsẹ̀ rere nìyàwó bá wọlé. Bàbá wọn ló fẹ́ àbẹ̀wò fún Àdìó ó sì ti di dandan kó fẹ́ fún àwọn ọmọkùnrin rẹ̀ yòókù. Lẹ́yìn tí ìyàwó Àdìó ti wọlé ni ó fẹ́ obìnrin fún àwọn yòókù. Ìyàwó tiwọn náà sì dé ní sísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ̀wọ́lé ara wọn ní ọjọ́ orí àti gbéyàwó sì wá tó ẹjọ́. Owó ọbẹ̀ ló ṣòro ká tó kó ata kó yọ̀ owó ti bùṣe gẹ́gẹ́ bí òwe àwọn àgbà ti wé. Bí bàbá fẹ́ obìnrin fún ọmọ ṣé yóò bá ọmọ bọ́ lẹ́yìn tí wọ́n ti di ọkọ lóbìnrin tí wọ́n sì ti di abiyamọ bàbá wọn ti yọ̀ǹda fún wọn gẹ́gẹ́ bí àṣà láti máa sin ara wọn. Ẹni tí ò sin bàbá mọ́ kò gbọ́dọ̀ má retí kí bàbá tún máa bá òun gbọ́ bùkátà rẹ̀. Níyìn ni ẹ̀sìn ọ̀lẹ ti yọ o oníkálukú ti ń dá iṣẹ́ ti ara rẹ̀ ṣe. Nítorí náà oúnjẹ ara wọn náà ni wọ́n ń dá jẹ ní ó ti jẹ́ pé ilé bàbá wọn ni wọ́n ń gbé wọ́n gbà tí wọn ò tí ì lè dá ilé kọ́ tàbí ní àǹfààní láti lọ́ọ́ máa yá ilé gbé. Ṣùgbọ́n ìgbà olè má Àdìó ní tirẹ̀ nígbà ìgbéyàwó rẹ̀ ń ṣe ló ń fúnra rẹ̀ ń sè tó ń sọ láàyè tirẹ̀. Ewúro l'Àdìó kò fi tòjò kóró tẹ̀tẹ̀ kòkó ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ ngójò tọ́rọ̀ sí i. Àgbò olówó ẹni ọ̀gbọ́n olówó ń ṣe bí ọba lóko. Ọdún ayọ̀ ni ọdún náà jẹ́ fún Àdìó nítorí pé àsóyági làwọn ohun ọ̀gbìn rẹ̀ so. Àwọn èrè oko náà sì gbówó lérí èyí ló jẹ́ kó máa dábí ẹdun kó sì máa rọ̀ bí òwe lákòókò ìgbéyàwó rẹ̀ èyí tó fi hàn pé ìyàwó ẹlẹ́sẹ̀ rere ni. Àdìó ní onírúurú ohun ọ̀ṣọ́ ilé ní dúkìá irú èyí tí ò wọ́pọ̀ láàrin ìṣọ̀wọ́ ọmọkùnrin bíi tiẹ̀ nígbà náà. Gbogbo ohun ìgbádùn tó ti dé ìlú ni ó ní rédíò tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọkọtaya Àdìó ń fi ìgbádùn sayọ̀ nínú ilé àti lójú ẹbí. Àwọn ènìyàn ń ròyìn ìnáwó ìgbéyàwó wọn náà pé ó kọ yọyọ ó kà màmá ó lé góńgó. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn ọbàkan rẹ̀. Wọ́n ní ńṣe ló ń fi ọ̀rọ̀ tí ó ní láwọn lójú
tí wọ́n sì ń rò lọ́kàn wọn pé òní la rí ẹnìkan ọmọ ilẹ̀ tí ọmọ ọ̀la gẹ́gẹ́ bí wọ́n ti máa ń fi ẹ̀tanú sọ ojoojúmọ́ ni wọ́n fi ìwà ìṣe àti ojú wọn bá àdìó jà wọ́n á ṣe gbáǹkó sí i ńgbà mìíràn wọ́n á fọ̀rọ̀ já jẹ bí àdìó bá sì béèrè ohun tí ó fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ wọn kì í rí ẹjọ́ kankan ro ṣé à ń jù wọ́n ò ṣe é wé lẹ́jọ́ ìjà alára ò tán bọ̀rọ̀ inú wọn nìkan kọ́ ni kò dùn sí i bákan náà ni ti àwọn ọmọ ìyá àti ìyàwó wọn ṣe é sí i ìjà orogún àti ìjà ọba kan sì mọ́ torí èyí wáyé ńgọ́mọ́ ká máa lo koro mọ́ni nínú ilé ká máa bú orogún ẹni ká sọ pé ọmọ ẹni là ń bú kí ọ̀rọ̀ mọ̀ sí tí ètò ọ̀rọ̀ ká gbà á sódì ká sọ̀rọ̀ tí ò tó nǹkan dìjà àti róòwà bẹ́ẹ̀ lọ ó sì wọ́pọ̀ láàrin gbogbo wọn àbẹ̀ ó mọ̀ pé ó sí ọmọràn tó fa ìlara ọkọ rẹ̀ ju lára ọkọ rẹ̀ tí wọ́n ṣe ju bíbùkún tí Ọlọ́run bùkún fún ju àwọn yòókù lọ bí àwọn orogún rẹ̀ bá ń lokoro èébú lórí èyí àbẹ̀ ó kì í dá wọn lóhùn ojoojúmọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tí ọ̀rọ̀ náà pín lẹ́mìí lọ́jọ́ kan ńlọ bá gbé rẹ́kọ̀dù Yẹ̀kínní Àjàó olórin àpàlà kan sórí ẹ̀rọ ó yí sókè pátápátá báyìí ni rẹ́kọ̀dù yìí ṣe ń kọrin. ayé kì í rìn ní nígbà sùn gẹ́dẹ́jẹ́ o ǹtá kì í rìn ní nígbà tá a sùn gẹ́dẹ́jẹ́ máa bá fẹ̀gúsí ṣe námà tútù tó bá pọ́n bí yèdè lẹ́ẹ̀rí ni ọ̀tá kì í rí ni ńgbà sùn gẹ́dẹ́jẹ́. kí rẹ́kọ̀dù yìí tó kọrin náà délẹ̀ ni ẹnìkan ti sọ lọ sáré lọ pé bàbá ọkọ wọn kó wá gbọ́ bí ìyáálé àwọn ti ń fi rẹ́kọ̀dù bú àwọn. bàbá sáré dé jànàjànà ọgbọ́n orin náà ní tòótọ́ ó pàṣẹ wá pa rẹ́kọ̀dù náà rẹ́kọ̀dù ọ̀tẹ̀ ni àbẹ̀ ó pa á gẹ́gẹ́ bí àṣẹ tí bàbá ọkọ rẹ̀ pa ṣùgbọ́n ó ṣàlàyé pé òun ọ̀sàdédé gbé rẹ́kọ̀dù náà sí bí ó ṣe nítorí koro tí wọ́n ń lò mọ́ òun kí koro náà má bàa dé etí gbọ́ òun ni òun ò fi bú ẹrin kankan. àwọn orogún rẹ̀ ọgbà àlàyé rẹ̀ wọlé àwọn náà ń sọ̀kò ébòlù wọ́n fi ẹ̀sùn kàn án pé òun ló ń da ilé rú. bàbá ọkọ parí ìjà títí oṣù bí ó bá ṣe ń wò wọ́n níran ńgbà mìíràn ọmọ aráyé atún ní ó ń fi ọ̀rọ̀ ara rẹ̀ dágunlá kò sì fẹ́ hùwà tí wọ́n fi máa fẹ̀sùn kàn án pé ó ń gbè lẹ́yìn ẹnìkan. báwo la ṣe wẹ̀ tàbí kó ayé já lórí èyí. bàbá ọkọ mọ̀ wípé ìjà ìlara ni ó sì mọ̀ pé àwọn ìyàwó ọmọ rẹ̀ ló túbọ̀ ń dákún ìjà náà tí àwọn ìyàkọ wọn mẹ́tẹ̀ẹ̀ta sì já látìlẹ́yìn abẹ́nú fún ìwà kí oníkúlùkù àwọn oníjà náà ń hù. bàbá ní ìròmí òkúkú jó lásán onílò tí ń lò fún ìròmí ń bẹ ńlẹ̀ omi. bàbá ọkọ wá ro èyí tí yóò ṣe ní ọkàn rẹ̀ wọ́n ránṣẹ́ pé àwọn ìyàkọ mẹ́tẹ̀ẹ̀ta náà ó ní òun mọ̀ wípé àwọn ni kò jẹ́ kí ilé òun ó tòrò ó ní rere ni òun ò fi wọ́n rí tí wọn ò bá jẹ́ kí ilé òun ní àlàáfíà. ó wá kìlọ̀ gidigidi pé ẹni tí ò bá fẹ́ kí ilé bàbá rẹ̀ ó bàjẹ́ kó má bàa lè tó ń jẹ́ o. àwọn onítàn sọ pé àwọn ọ̀tá ìyàwó ọmọ àwọn kankan tàbí ọmọ àwọn pàápàá nídìí láti lọ́ọ́ mọ bá ara wọn jà. bàbá pe àwọn ọmọ rẹ̀ jọ ó ní kí olúkúlùkù kìlọ̀ fún ìyàwó rẹ̀ kí wọ́n má bàa sọ ilé òun di ibùdó ìjà nítorí òun mọ̀ wípé ohun tí àwọn ọkọ wọn ń fọ̀ fún fèrè fèrè wọn ń fọ̀ jáde. báwo lẹ ti fẹ́ bójú ayé tèmi jẹ́ ẹ lọ sọ́ra yín o. oníkálukú sọ pé òun ọ̀kọ́ ìyàwó òun láti bá ẹnikẹ́ni jà. bàbá wọn bẹ̀rẹ̀ pé ńgbà tí agbọ́n ń sẹ́ tí oyin ń sẹ́ ṣé ojú olóko wú lásán níbí ẹnìkan kò dáhùn. bàbá ń ṣàlàyé ó ní ẹni ìmímọ́lá oko fún yín ká ẹ lè máa fi sin ara yín ogún tiyín nìyí ṣé mo á jẹ̀bi tí mo ṣèyí bí o. ẹni tí ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ ẹni tí ń sọ̀lẹ̀ ń sọ̀lẹ̀ èyí ṣe tí ẹni tí ń sọ̀lẹ̀ ń bínú ẹni tí ń ṣiṣẹ́ ìjà lẹ́mọ̀ jà ẹ̀ mọ́ṣẹ́ ṣe. ẹnìkan béèrè lọ́wọ́ bàbá ṣé ẹ ti pín gún yín ni bàbá dáhùn bó bá pé mo ti pín onítọ̀ ní abájọ tẹ̀fí ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n bí ẹ̀yin bá rò pé ẹ ti pín ogún yín ni àwọn ò rò bẹ́ẹ̀ ní tiwa o a sì ń fi yé yín báyìí pé ẹ ò tí ì pín o. ẹlòmíràn kí n lẹ́yìn ó ní òótọ́ lọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi sọ bàbá ẹ̀yin lè fẹ́ dá ìjà sílẹ̀ láàrin wa bẹ́ẹ̀ bá lè parí ìjà tó wà ńlẹ̀ ẹ má dákun ìfẹ́ la fi ń bára wa lò tẹ́lẹ̀ kẹ́ tó sọ pé ẹ̀ ń la oko fún wa tẹ́ wá fi bàrin wa jẹ́ ẹ kúkú gba gbogbo oko yín padà kí ìfẹ́ lè wà láàrin wa bí bàbá ẹni ọba mú gbó bí bàbá ẹni ọba nígbó tí ò ní gbòòrò
kò sọ pé ká má jẹ nǹkan láyé ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ. Àwọn yòókù rẹ̀ wúlẹ̀ kan náà pé ọ̀rọ̀ rẹ̀ dára bẹ́ẹ̀ ni kí bàbá ó ṣe. Dájúdájú ọ̀rọ̀ àjọmọ ni èyí tí ó fi owó àti ìlara tí ó wà lọ́dọ̀ wọn hàn. Bí bẹ́ẹ̀ kọ́, báwo ni irú ìpinnu yìí ṣe lè jẹ́ oògùn ìwòsàn fún àrùn ìjà tó gba inú ilé kan? Ṣùgbọ́n ìpinnu yìí ká bàbá lágbákò. Ó wá rò lọ́kàn rẹ̀ pé kó ń tẹ̀ síbi tí ọ̀pọ̀ tẹ̀ sí. Bàbá wa sọ fún ọ ní gbogbo tẹ́ ẹ bá ti ní kí n ṣe tí òfin ní síjà láàrin yín mọ́ ni n ó ṣe. N ò fẹ́ kójú ayé mi ó bàjẹ́, n ò sì fẹ́ kẹ́yìn mi ó bàjẹ́. Nítorí náà kó ní kálukú yín ó fi oko mi lẹ̀. Ẹ̀ka ẹ̀ lọ́ mọ́ tọrọ oko dá tàbí bọ́ọ̀nà wò tẹ́ ẹ bá fẹ́ lọ. N ò gbọ́dọ̀ gbúrò jàmọ́ o. Gbogbo wọn dìde lọ kúrò níbẹ̀. Ní ọjọ́ kejì ni Àdìó tọ̀ bàbá wọn lọ. Ó béèrè bí ó ti ro ọ̀rọ̀ àná sí. Bàbá ní ńgbẹ́ ti jọ sọ́sí náà ni mo rí sí. Àdìó ní àwọn irúgbìn mi tó wà lórí ilẹ̀ tẹ́ là fún mi bó ni yóò ti jẹ́. Bàbá náà fi ìbéèrè dáhùn béèrè náà pé èsè tí wò béèrè lọ́wọ́ àwọn àbúrò rẹ lánàá, tàbí bí mo bá pé kọ́ ọmọ lọ kórè nǹkan ọ̀gbìn rẹ tó wà lórí rẹ̀ kì yóò àdàgbé ẹni pé oko tí mo kéde pé mo ti gbà ní gbangba ńṣe ni mo dá a padà fún ọ níkọ̀kọ̀. Èyí ọ̀wà lè túbọ̀ fa ìyapa láàrin yín bí? Àdìó ní ṣé ń dẹ́ ń sọ fún mi ni pé àtẹ̀jẹ̀ àtajá oúnjẹ kókó ni, tàbí pé òkèlè tó bọ́ sẹ́nu Abọ́lárìnwá ti wọgbó àwòrá? Bàbá ní àwọn àbúrò rẹ ní kó lọ bi léèrè. Àdìó ń fẹ́ láti rí kókó ọ̀rọ̀ kan gbámú lẹ́nu bàbá rẹ̀ nítorí ipa tí bàbá náà ń kó lórí ọ̀rọ̀ náà kò yé. Ó mọ̀ pé bàbá àwọn mọ̀ wípé ìjà lára ni àwọn ọba kan òun bá òun jà, èyí tí bàbá fúnra rẹ̀ jẹ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tó wá jẹ́ pé bàbá yìí kan náà ló tún fi ara mọ́ ìfẹ́ ọkàn àwọn onílara náà pé kí bàbá kúkú gba oko kúrò lọ́wọ́ gbogbo wọn ni. Àdìó wòye pé ẹ̀rù ìjà ló ń ba bàbá wọn ló sì fi ara mọ́ èyí. Ṣùgbọ́n ó fẹ́ rí kókó ọ̀rọ̀ kan gbámú ńlẹ́nu bàbá náà kó tó mọ ohun tí yóò ṣe lórí ọ̀rọ̀ náà. Èyí ló mú kí Àdìó wá béèrè báyìí. Bàbá, mo kíyèsí pé bí ọ̀rọ̀ yìí ti ń lọ yìí ilé yín ò lè ṣe é gbé fún mi mọ́, torí pé ní ọ̀nà kínní kò sí oko tí n mọ̀ dá, mo sì láya, mo bímọ, n ò kọ́ṣẹ́ ọwọ́, n ò sì lọ iléèwé. Kí la máa jẹ, kí la fi mọ gbọ́ bùkátà wa? Bàbá fi ọ̀rọ̀ náà rẹ́rìn-ín bí ẹni pé ọ̀rọ̀ yẹpẹrẹ kan ni ó ní. Èyí òwe yìí kò yí. Bí bàbá rẹ bá mú gbó kí wọn náà mú gbòòrò. A kì í sáadé ìgbòrò káwọ ohun okòó tì. Bí la ò bá ṣe é gbé àmọ́ gbé lálà. Ohun tí bàbá wé ti yí Àdìó. Ó mẹ́kanlẹ̀ ó ní kó burú bàbá, mo ti gbọ́ ǹtẹ́ wé. Ó dìde ọlọ́kù níbẹ̀. Báyìí la parí orí kẹta. Pẹ̀lú ògo Ọlọ́run orí kẹrin náà láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ, mò ń lọ lálà. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí, Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV. Bákan náà ni ẹ̀bẹ̀ tí mò ń máa fi síwájú yín pé tẹ́ bá bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí, ẹ má skip ẹ̀ kó lè bá àjàǹfààní fún àkàndá ọ̀rọ̀ Awíkonko bóyá lọ́wọ́ yìí àbí lọ́jọ́ iwájú. Ẹ má gbàgbé láti subscribe sáwọn chánẹ́ẹ̀lì mi tó tún kù. Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, àkàndá ọ̀rọ̀ Awíkonko live, Òwe Yorùbá TV fún ẹ̀yin tẹ́ fẹ́ mọ òwe síwájú sí i, Oríkì Yorùbá TV fóríkì orílẹ̀ yín, Àṣà Yorùbá TV, Omi ìmọ̀ràn, Ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà gẹ́gẹ́ bí mo ti máa ń sọ wípé ọ̀kan nínú àwọn àwé aládùn tá ti kà sẹ́yìn, Àparí Inú, kò ní pẹ́ di eré àgbéléwò. Ọ̀nà mẹ́ta láti nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. Àkọ́kọ́, ẹ̀yin tẹ́ fẹ́ polówó ń bẹ̀. Ìkejì, ẹ̀yin tẹ́ fẹ́ sonígbọ̀wọ́. Ìkẹta, ẹ̀yin tọ́gàn wò láti ṣe ìrànlọ́wọ́ fún gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.